ìjọ tí bóra tìlú Ọ̀yọ́ bá máa lọ a máa ṣèdí bàlàbàlà lórí social media àti Ọbásanjọ́ gbogbo wọn pátápátá porogodo ilẹ̀ máa mọ́ fẹ́ wọn á gbá wọn dànù. It's time for new dawn. Ẹ̀rù pa àṣírí ojúmọ́ ire tó kó mọ́ ní ilẹ̀ káàárọ̀ òjìrì. Ojúmọ́ ire tó kó mọ́ ní ilẹ̀ káàárọ̀ òjìrì. Mi ò mọ̀ ti ìlú bòmí mi mọ̀ ti ilẹ̀ kiri. Ojúmọ́ ire tó kó mọ́ wa. We deserve happiness as a living being. Gẹ́gẹ́ bí ọmọ adarí hunrun èmi ò mọ̀ tẹ́lòmí o. Èmi feel pé ẹkún tàbí amọ́ ti sun ní ilẹ̀ káàárọ̀ òjìrì ó ti tó gẹ́. Olódùmarè fẹ́ bá wa fi òpin sí báyìí. Àwọn ẹgbàárúmọlẹ̀ gan wọ́n ti bá wa fi òpin sí báyìí. Ẹni tó bá wá sọ wípé kò tí ì tó òun ní ìkà kan tóun tún fẹ́ ṣe gbogbo àwa ọmọ káàárọ̀ òjìrì. Létí oníyẹn ò ní kú ní kò síbẹ̀ létí ò ní lọ. Ẹ mọ̀ wípé gbogbo wọn bá ṣe wà yẹn ìkà ni wọ́n ni tí gbogbo wa bá kú lẹ́ni kò ní yọ irun kan lára wọn. Tí gbogbo wa bá kú lẹ́ni kò ní yọ irun kan ní bọ́dì wọn. So káwọn náà kú náà. Èmi ò mọ reason tí wọ́n pa bò sí bá yé ẹlòmíì jẹ́ o. Káwọn náà kú ṣé ikú yẹn wá jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan bàbàrà ni ṣé òkè nísìnyí o. Ẹ jẹ́ ká ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká jọ rò. Ṣé mẹ̀kúnnù nìkan ló deserve àti kú ni? Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo because of death wọ́n fi kú yọ̀ọ̀yàn ṣé mẹ̀kúnnù nìkan ló wá deserve àti kú? Ṣé ó yẹ kó rí gbogbo àwọn politician àti ọba kan wá ju sáyé ni? Ṣé àwọn ọ̀dọ́ nìkan ló deserve àti kú ni? Ṣé à deserve àti kú ni káwọn wà láyé ni? Ẹ̀ẹ́dẹ̀ béèrè lọ́wọ́ ara yín kí ló tẹ́ ṣe yàkà fúnra yín báyìí náà? Kí ló dé tó jẹ́ pé àbòsí yín pọ̀ báyìí náà? Ṣé wà lá deserve àti ká jìyà kú? Ṣé wà lá deserve ikú ni? Àwọn wíta àwọn tó ní wá lára wá ń lọ tí wọ́n sọ pé wọ́n fi ìyà jẹ wọ́n fún ẹrù ikú yọ wọ́n kí ló tẹ́ ṣe wicked báyìí kí ló tẹ́ ṣe burú báyìí náà? Ẹ̀yin dẹ̀ ni ìyà ń jẹ jù o. Ẹ máa comment kiri pé ẹ máa fi ẹ̀sìn RIP. If those people can rest in peace then you will rest in pieces. Ṣé wọ́n lo deserve àti rest in pieces? Abẹ́sìn àjòjì ló ń finger brain yín. You are praying for people that have destroyed your own life and possibly your unborn children's life to rest in peace while you live in hell. Àwọn tí kú káwọn rest in peace kí wọ́n continue máa jìyà lọ nílé ayé ẹ̀ tó dẹ̀ yẹ pé ìyà tó ń jẹ lọ yẹn wàhálà tán dálẹ̀ fún ẹni wọ́n ń fà lọ yìí. Problem tí wọ́n dálẹ̀ fún ẹni wọ́n ń gbé lọ yìí. Ìṣòro tó kì wọ́ bọ̀ làwọn fi kú fèsè fàjẹ́ lọ́fìwọ́lẹ̀ sínú ìṣòro. Tí wọ́n á ní kán rest in peace. Ó yẹ kẹ́lẹ́ dà tí wọ́gbọ́n tó ń sọ pé kán rest in peace gan kó takò ẹ̀. Because I don't even know what you want in your life. You should ask yourself tó bá ń sọ pé káwọn people you rest in peace pé what do you really want? Bèrè lọ́wọ́ ara ẹ pé kí ló fẹ́ gangan fúnra ẹ̀? Ṣé o fẹ́ free nínú ìdè ni? Àbò fẹ́ fi agbára fún àwọn tó fi ẹ́ sínú ìdè pé kán lè máa fi pàṣán yẹn nù ẹ́ lọ torí kò yé mi kò tẹ́ ẹ fẹ́. You are in problem. Somebody that have left you in problem died. You say you should go and rest in peace. Kọ́lọ́run forí jì. That is why you will die in abject poverty, in abject problem. That is why
tó jẹ́ wípé from generations to generation kàkà kó dá báyìí ó ń bàjẹ́ sí ni because you keep continue to pray for them while they are alive and when they even die. Why do you waste your prayer? Kí ló dé tó ń ṣe ń pray fún wọn gbà tó wà láyé Ọlọ́run ọba jẹ́ kó ń ṣe kinní kan jẹ́ kó ń gbádùn o jẹ́ kó ń ṣe dáadáa o Ọlọ́run ọba ṣàánú fáwọn olórí wa wọ́n tún kú tán Ọlọ́run foríjì wọn Ọlọ́run ọba gan máa wò wọ́ gan pé ẹni ìyà ni ó yẹ kó kú sínú ìyà ni. Bẹ́ẹ̀ ni òyìnbó máa ń sọ kinní kan òyìnbó máa ní ẹni tó bá ṣẹ̀ ó gbọ́dọ̀ san. Nǹkan tí ìlú òyìnbó ṣe ń dà nìyí ẹni tó bá ṣẹ̀ ìka tó bá ṣẹ̀ òun lọ bá ń gé nǹkan táwọn òyìnbó ń ṣe. Kiss balia ó máa pàgà ni kò ń sọ̀rọ̀ pé Ọlọ́run dáríjì wá Ọlọ́run tó bá jẹ́ pé Ọlọ́run dáríjì wá ni ẹni tó bá pààyàn kò yẹ kó lọ sọ ẹ̀wọ̀n náà kò yẹ kó yẹgi fún ẹni tó wá pààyàn tó wá pa ẹ́ sáyé tó dẹ̀ mọ̀ pé ní ayé tó ń gbé yìí gan kò ṣúọ̀ fún ẹ ìwọ tó tẹrẹ́dẹ̀ẹ̀dì síbẹ̀ yẹn tó bá yẹ pé o ṣe mistake ni ṣùgbọ́n tó o bá ṣe mistake ìbànújẹ́ ti wà nínú ilé ẹ̀ o kàn mọ́ ni o. cultist tá máa ń pè ní cultist àwọn tó wà yunifásitì la mọ̀ tán ṣe cult nísìnyìí ọmọ boarding house àwọn ọmọ ajẹbọ́tà wọ́n ti ń fọ́mọ ẹgbẹ́ wọn ní poison wọ́n ti ń fi chemical sínú kinní fáwọn ọmọ ẹgbẹ́ wọn. ẹnìyẹn ti yọ rẹ́dẹ̀ẹ̀dì yẹn torí ẹ̀ mo ṣe ń là pé àfi tẹ́ ẹ̀ bá mọ̀ mọ̀ ni tẹ́ ẹ bá mọ̀ mọ̀ ẹ wo ẹ gbàgbé òṣì eléyìí ò ń ṣe ibi yóò ń ṣe bí Ọlọ́run ẹ̀sìn àjòjì o èpè burúkú àfèpè táyé ṣe ilẹ̀ káàárọ̀ òjìrè ló ń sọ̀rọ̀ èpè ṣì má bẹ́gi wẹ́n má bẹ fún yín lójú páálí ni. àwọn àgbàlagbà yín wá ń kú rest in peace Ọlọ́run God forgive him all his shortcomings. You call me making your own life miserable shortcomings? You even tí bá ń wo àwọn comment mi máa wò pé Ọlọ́run bá kò máa ní dá fáwọn tó gbẹ́sìn àjòjì wá sílẹ̀ wa o kò máa ní dá fáwọn tó wá fi ẹ̀sìn àjòjì kó wa lẹ́rú o. God forgive him his shortcomings to make your own life miserable and make you to continue living and possibly die in that miserable life. And you pray that God